ọ̀nà àbáyọ míì tuntun ti dé bá ọ̀rọ̀ Yorùbá nation. Ọmọ Yorùbá, Ọlọ́run nífẹ̀ẹ́ wa gan. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, Ọlọ́run tún ti jẹ́wọ́ agbára ẹ̀. Ọlọ́run tuntun ti fi ọ̀nà àbáyọ míì sórí ọ̀rọ̀ Yorùbá nation. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin tí ẹ bá súnmọ́ bàbá Tinubu, ẹ pè wọ́n kẹ́ fà wọ́n létí. Mo fẹ́ play kọ̀ọ̀kan fún yín tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Ọlọ́run ṣe pé gbogbo yín lẹ dáhùn mi mọ̀. Tó bá jẹ́ ohùn mi lóhùn yìí kẹ́ sọ. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ ohùn yìí ẹ sọ. Ọ̀nà àbáyọ míì tuntun ti yọ. Ẹ pè gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá. Ẹ bá mi sẹ́ndì fídíò tí mò ń ṣe yìí sí wọn. Ẹ bá mi pè gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí wọn. Kódà ẹ pè gbogbo àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá. Ẹ sẹ́ndì fídíò yìí sí wọn. Torí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, mo rò pé no, mo gbọ́dọ̀ gbé wá síta. Ẹ pàápàá jùlọ ẹ bá wa fa bàbá Tinubu létí. Ọmọ Yorùbá, ohun tó ń bọ̀ ò dáa rárá. Ohun tó ń bọ̀ kò dáa rárá. Ṣé láwọn Fúlàní tẹ́ ń wò yẹn, tẹ́ bá ń gbọ́ ikú ń bọ́ ọmọ rìn ọmọ òfura, àwọn Fúlàní ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo wàhálà tẹ́rí tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá, the people behind it, òun làwọn Fúlàní. Ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ pé ìyá tíṣà lájẹ̀. Máa play audio kan fún yín sìn tẹ́ máa fi mọ̀ pé bàbá Tinubu fún ara wọn, wọ́n ní láti máa ṣọ́ àwọn kàbá tó wà pẹ̀lú wọn dáadáa. Wọ́n ní láti wà àtàláàtì pẹ̀lú wọn. Because àwọn ará bíi they don't love bàbá Tinubu. Àwọn ọmọ Yorùbá nìkan la nífẹ̀ẹ́ bàbá Tinubu. Kò dẹ̀ sí bí àlejò bó ṣe fẹ́ nífẹ̀ẹ́ bàbá tó ọmọ ẹ̀. Ìdí nìyẹn tí mo ṣe rò pé jẹ́ kí n gbé fídíò yìí jáde, jẹ́ kí n play kíní yìí kí bàbá Tinubu lè gbọ́. Torí pé a lè rò pé ti gbọ́ kọ́mà ì tí gbọ́. A lè rò pé àwọn tó súnmọ́ wọn ti máa gbọ́ kọ́mà ì tí gbọ́. Ìdí nìyẹn tí mo ṣe decide wípé màá play fídíò yìí síta kí gbogbo ọmọ Yorùbá gbọ́. Bàbá Tinubu, lágbára Ọlọ́run kankan ò ní ṣe yín. Àwa ọmọ Yorùbá nífẹ̀ẹ́ yín. Lẹ́ṣẹ̀ yìí tá à ń pariwo. Ẹni táyé bá ń fẹ́ láyé máa ń pè. Táyé ò bá rí yàn mọ́ wá pẹ̀lú mi. Nǹkankan ò ní ṣe yín lágbára Ọlọ́run. Torí ẹ̀ ni mo ṣe mú ọ̀rọ̀ ìwá kí ẹ gbọ́. Ọmọ Yorùbá, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Nǹkan mẹ́ta ni mo fẹ́ play fún yín. Mẹ́tẹ̀ẹ̀ta yìí kò dẹ̀ sí tí ò ṣe kíní ń bẹ̀. Ẹ bá mi pín fídíò yìí. Ẹ pín. Kódà ẹ pín fún àwọn ọ̀tá yín. Ẹni tó bá jẹ́ ọ̀tá yín, tẹ́ bá ní nọ́mbà ẹ sẹ́ǹdì ẹ̀ sí. Kò sẹ́nìkan tó wà nílẹ̀ Yorùbá tí fídíò yóò wúlò fún. Ìwọ tó bá wà nílùú òyìnbó, bóyá ẹ wà nílùú òyìnbó ni, ibikíbi tẹ́ bá wà káàkiri àgbáláyé, ẹ sẹ́ǹdì fídíò yìí sí àwọn èèyàn yín. Àánú ìjọba Tinubu ń ṣe mí, tèmi ṣọlọ́run. Àwa mọ̀ pé bàbá Tinubu wọ́n lè máa ṣagbára wọn, ṣùgbọ́n inú mi dùn, mo láyọ̀ lénìí wípé bàbá Tinubu náà ti fojú wọn rí irú àwọn èèyàn táwọn tí wọ́n ń tẹ̀lé jẹ́. Inú mi dùn pé bàbá Tinubu wọ́n ti rí irú èèyàn táwọn wèrè kàbá yìí jẹ́. Wọ́n ti rí pé afẹ́ ajẹmáfẹ́ ọ̀tí ẹ̀fẹ́ kéèyàn jẹ débi téèyàn máa yó. Màá play audio yìí fún yín kó má dàbí pé máa bí ìwọ ló sọ kìnnìkan. I'm gonna audio mẹ́ta ni mo gbé wá. Ọmọ Yorùbá, tá a bá lose opportunity tó wà lẹ́yìn, tí a bá lose opportunity tó wà lẹ́yìn,
in the next 500 years a lè má rí ìwé mọ́ ẹ gbọ́ a lè má rí ìwé mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ pàwọ́ ọmọ Yorùbá we hold on to this opportunity a di bàbá wa Chief Sunday Igboho mú a dì wọ́n mú dáadáa bó ti jẹ́ pàwọn ọmọ àlè Yorùbá kan ṣètò ń wọ̀n àwa táwa jẹ́ ọmọ wọn àfi wọ́n sílẹ̀ ohun tó dẹ̀ máa jẹ́ ká dalẹ̀ wọn lágbára Ọlọ́run kọ́ Ọlọ́run ní gbé pàdé wa now elistic ẹgbọ́ audio mẹ́ta ni o máa ń kọ́ pí ẹyọ kan ó yẹ bá mi gbọ́. káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ ta ẹni. kọ́ lélẹ̀. wọ́n lù ú mọ̀mọ́ ọkọ̀ orílẹ̀-èdè yẹn káàdì gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá a sọ bàbá. ẹ̀yin ẹ̀fà sẹ́yìn kẹgbọ́ àrùn yẹn dáadáa. wọ́n lù ú mọ̀mọ́ ọkọ̀ orílẹ̀-èdè yẹn káàdì. ṣe gbọ́ statement yẹn bàbá yẹn ní bó bá hùn kó gbọ́ bá hùn kó má gbọ́ kó má tètè pín orílẹ̀-èdè kẹ́ẹ̀mí ẹ̀ lè lò mí mọ ohun tí bàbá yẹn rí wòlíì ni bàbá yẹn mi ti pín ẹ̀ tán kódà ẹ̀ tí gbọ́ nǹkankan wọ́n ní kí bàbá Tinubu tètè pín Nàìjíríà kó ló èmi dẹ́ mọ̀ pé ibi tí nǹkan yẹn ti lè wá òun náà làwọn Fúlàní olórí burúkú tó ń fojoojúmọ́ gbógun ti Tinubu yìí ládùúgbò kan tí bàbá yẹn ṣe fún wọn bàbá á sọ fún yín ẹyẹ tọ́nà wẹ́bí èèyàn mélòó lẹ tí ìbáṣẹ bí ilẹ̀ Yorùbá tí ẹ̀ ń gbéra lọ sílẹ̀ Haúsá náà ẹ jẹ́ a máa gbọ́ díò yẹn lọ ẹ wò ẹ máa gbọ́ díò yẹn débì kan ẹ máa gbọ̀n kì tó sì ṣe kínní ni mo ṣe play yìí. wọ́n lù ú mọ̀mọ́ ọkọ̀ orílẹ̀-èdè yẹn káàdì. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá a sọ bàbá ó ní pé àkọ́kọ́ náà kí ìjọba orílẹ̀-èdè yẹn ti Bọ́lá Ahmed Tinubu tó wọ́n fún orílẹ̀-èdè lẹ́rọ̀ ọ̀gbìn tó máa bá tiẹ̀ lọ kó lọ́ máa dórúkọ ìyá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kí n sọ wípé ìfẹ́ ó. ẹ já kọ́kọ́ dúró síbi aláwọ̀kọ́ yẹn ná audio tí mo ń play is 1 minute 26 minutes 1 minute 26 seconds wọ́n ní kí bàbá Tinubu pín Nàìjíríà lẹ́rọ̀ tí wọ́n bá pín lẹ́rọ̀ kò ń ṣe àwa ọmọ Yorùbá la máa dá wàhálà lẹ̀ gbogbo ilẹ̀ rí nǹkan táwọn Fúlàní ṣe ní protest kékeré protest tíntínní tí wọ́n ṣe yìí ẹ wo bó ṣe lọ́n kó flag Russia jáde nígbà tí wọ́n kọ́ fẹ́ ṣe protest yìí tí àwa step back ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ ń rò pé bóyá a ti gbowó a ti tẹ̀lé Tinubu a ti ṣe gbá a ti ṣàwo kò rí bẹ́ẹ̀ ohun tí àwọn alálẹ̀ bá rí lórí ìjókòó bàbá arúgbó 10 million years old tí ó dẹ̀ ṣe kò lè rí àwọn Fúlàní wọ́n tún ti fẹ́ gbá ọ̀nà míì yọ báyìí Ọlọ́run kan ló wá mọ̀ ọ̀nà tó jẹ́ oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti plan wọ́n fail láti ìgbà tí wọ́n ti confam wípé kò sí kankan tó ṣe Tinubu láti ìgbà yẹn ni wọ́n ti ń lu ọ̀nà oríṣiríṣi ṣé mọ̀ pé nígbà election ẹ̀rù ń bà gbogbo àwọn ọmọ Yorùbá torí àwo health condition bàbá Tinubu nígbà yẹn à ń pariwo fún wọn bàbá ẹ ti darúgbó ẹ ti pẹ́ tọ́nà tọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwo at the end of the day everybody padà realize pé bàbá Tinubu play politics ni àtìgbà yẹn ni wàhálà ti dé bá àwọn Fúlàní oríṣiríṣi nǹkan là ń gbọ́ àwọn Fúlàní yẹn ṣe débi wípé wọn ti ẹ̀ fẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho ní freedom according to kọ́tà ń gbọ́ but àwọn tí wọ́n jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá wọ́n jẹ́ kó máa yé bàbá Tinubu wípé ẹ rọra fi ọmọ yẹn sílẹ̀ kẹ́ má jẹ́ lọ síbẹ̀ bàbá Tinubu ẹ tètè pín Nàìjíríà nǹkan tí ò da ò ní ṣẹlẹ̀ sẹ́ni ní kankan ni wa
àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí wọn kì í dédé sọ̀rọ̀ ọdún kan ọdún márùn-ún mostly bàbá tí mo ń play ọ̀rọ̀ ẹ̀ yìí tí mo sì ń play ọ̀rọ̀ ẹ̀ yìí ọdún márùn-ún wọ́n lè máa sọ̀rọ̀ but tó bá máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó máa shake everywhere because wọn ò ní sọ̀rọ̀ láì ṣe kẹjá máa gbọ́ lọ. ó mọ̀ pé lágbára ó mọ̀ ti tẹ́lẹ̀ lọ́tọ̀ kí kálukú máa bá tiẹ̀ lọ kó lọ máa dórúkọ ìyá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kẹsọ wípé ìfẹ́ ó mọ̀ pé lágbára ó mọ̀ ti tẹ́lẹ̀ lọ́tọ̀ máa wáyé o. ṣé ń gbọ́ wọ́n ní ṣé rally ni màá pè ní ọ̀ kí n pè ní protest tí ò ṣẹlẹ̀ rí in the history of mankind wọ́n ló máa ṣẹlẹ̀ wọ́n ní ìyí tó ṣẹlẹ̀ kọjá yìí ó dàbí rìhásà ṣèbí àwa ọmọ Yorùbá sì dúró pàdé jáde síta eléyìí tí wọ́n sọ pé ó ń bọ̀ yìí àmọ́ bí tó máa ti bẹ̀rẹ̀ kódà ó lè jábùjá ló ti máa bẹ̀rẹ̀ ó lè já sọ̀rọ̀ ló ti máa bẹ̀rẹ̀ ẹ̀já máa bẹ̀rẹ̀. Ti tẹ́lẹ̀ lọ́tọ̀ máa wáyé o. Kí ló kọ́ ní fẹ́? Ní kìlómítà ló ń wá. Ẹlẹ́ẹ̀kẹta náà ẹ̀rẹ̀ sí sọ fún wa pé àwọn kan wọn tó ń bẹ̀rẹ̀ orí Sunday. À ń bẹ̀rẹ̀. Bàbá wa náà mọ̀ ẹ mú ẹ kì í kẹran bí ó rẹ̀ kọ́ Ọlọ́run ẹ kẹyàn bí ọmọ yín ẹnà ká báyìí kẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún bàbá wa Chief Sunday Igboho ní comment section ohun èèyàn ohun Ọlọ́run tó ń dáàbò bo bàbá wa olóyè Sunday Igboho kò ní fi wọ́n fún ọ̀tá mú kò ní jẹ́ káwọn ọ̀tá wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ tọlọ́run àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kinní yìí náà ló máa ṣe dópin ṣe gbogbo agbọ́kọ̀ tí wòlíì kan sọ ní last week ó ní Ọlọ́run fi hàn òun pé rally lólóyè máa ṣe bí protest day tọ́lọ́run á fi ṣe most of àwọn èèyàn gbàgbọ́ àwọn èèyàn péréte díẹ̀ náà wọn ò gbàgbọ́ which is normal now kí ẹja máa gbọ́ ọdún ìlọ kẹ́ẹ̀tì gbọ́ kọ̀ọ̀kan ọdún ẹ̀kọ́ tilẹ̀ ń bọ̀. Àwọn ìjọba wa ni àbára àwọn tó sọ àwọn ìpá ṣàkà. Nígbà kóra ń bá wọn ní kéwì kóra ń bọ sẹ́ni àmì ìkórè lọ. Gbogbo wa láti mọ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní wọ́n kóra wọn jọ wọ́n sọ àwọn di fashion. Àwọn political paid agitator yẹn ni wọ́n ń sọ you all know them. Ọmọ aṣẹ́wó Abíọ́lá yẹn òun ni wọ́n ń sọ which I believe she is. Ẹ mọye ìgbà tí àwọn olórí burúkú yìí tí wọ́n ti set Chief Sunday Igboho àkọ̀wá sọ̀rọ̀ síta ni àìmọye kan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹ sì máa padà gbọ́ létà. Ìkan wà tí mo jáde wá sọ síta ń bẹ̀ ní 2022 nígbà tí Ọlọ́run ti ṣílẹ̀kùn òmìnira lẹ̀ fún wa tó jẹ́ pé kí a kò wọlé sòsé ni olórí burúkú obìnrin yìí ó sáré pé olóyè ẹ ká declare ẹ jẹ́ ká ṣe kinní kan ẹ jẹ́ ká ṣe gbá ẹ jẹ́ ká ṣàwo bàbá wa olóyè Igboho àti bàbá wa Professor Adébánjí Akíntóyè wọ́n sọ fún obìnrin aṣẹ́wó yìí wọ́n ní jẹ́ ká tó bó ṣe jẹ́ kó ṣe lọ ó yarí ó mọ̀ pé ọlọ́pọlọ ọlọ́gbọ́n ni bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akíntóyè ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti divide and rule ó fẹ́ kẹ̀yìn Chief Sunday Igboho ó fẹ́ kẹ̀yìn wọn sí bàbá Akíntóyè kò mọ̀ pé bàbá wa olóyè Sunday Igboho kì í ṣe ọ̀dàlẹ̀ bí tiẹ̀ kí ni òfin lọ̀ wá tán èmi tí mò ń sọ̀rọ̀ yìí onítìrì rányàn sí mi ó rányàn sí mi tó ń bá mi sọ̀rọ̀ owó tẹ́mi bá fẹ́ gbowó màá ti gbowó tipẹ́tipẹ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fowó lọ everybody ni wọ́n ti pe èmi tí mo dẹ̀ jáde wá sọ lórí show mi ìdẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ 76 million
sọmọdé owó ni tí bá gbà mo mọ ohun tí màá fi ṣe ṣùgbọ́n tí mo bá gbà ṣọ́ máa fún àwọn ọmọ tí mo fẹ́ bí ka àwọn ọmọ tí mo ti bí kalẹ̀ ṣọ́ máa fún wọn lówó tó bá gbé owó fún àwọn yẹn náà ṣọ́ máa fún àwọn táwọn yẹn bá bí lówó. Àwa a ò ní ta ìran wa láéláé tó bá jẹ́ pé tá a bá fẹ́ gba owó olóṣèlú àbà mélòó wọ́n fi ìlú òyìnbó lọ̀ wá wọ́n fi mọ́tò lọ̀ wá wọ́n fi oríṣiríṣi lọ̀ wá kí ni wọ́n fi lọ̀ wá tán. Àwa ò ní dálẹ̀ Yorùbá láéláé n tó dẹ̀ máa jẹ́ kémi èmi Williams n tó máa jẹ́ tí owó yín mọ̀ sí Mass BTV Olúwatósìn n tó máa jẹ́ kí n dálẹ̀ Yorùbá kọ́ lọ́hùn ní jẹ́ kí n rí condition tipátipá tó máa jẹ́ kí n dálẹ̀ ọmọ Adéyẹmọ Ọlọ́hun ní jẹ́ kí n rí. Béèyàn bá sọ Ìgbòho nù ó sọ̀yàn nù béèyàn bá mọ Ìgbòho mọ̀yàn béèyàn bá sọ bàbá Akíntóyè nù ó sọ̀yàn nù béèyàn bá mọ bàbá Akíntóyè ó mọ èèyàn. Tá bá ń sọ̀rọ̀ èèyàn wọ̀ntìwọ̀ntì kọ́ lẹ́yìn èrò kọ́ la nídìí movement àwọn alákìkanjú tó jọmọ ọkọ àwọn la need tọ́lọ́ ń dẹ́ fún wa lọ́pọ̀ yanturu. Now ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ẹja máa pílẹ̀ lọ máa continue. Ilé ìjọba pa wọn bí mẹ́rin náà ń bẹ̀rẹ̀ sí lẹ́yìn ìgbàgbá ní bàbá kẹsẹ̀ ẹ̀rọ ní ìmọ̀lẹ́ àti wà kíkọ́ kí wọ́n kó ní pẹ́ ìkìlómítà lórí wá. Ẹlẹ́ẹ̀kẹta náà ẹ̀sìn sọ fún wa pé àwọn kan wọn tó ń bẹ̀rẹ̀ orí ìsànlẹ̀. Kí ni wọ́n fi sẹ́ẹ̀tì olóyè tán àìmọye nǹkan ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá wà pẹ̀lú àbà ṣèbóhùn ni ẹgbọ́ lẹ́nu ẹni tó jẹ́ èèyàn lọ́hùn yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí wọ́n ń tako olóyè Sunday Igboho torí pé wọ́n ti fi wọ́n sẹ́ẹ̀tì olóyè ò kó sí ọ̀pọ̀lọpọ̀ wọn wá sọ wọ́n dọ̀tá tó wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n mọ̀ pé bàbá wa olóyè Sunday Igboho mọ̀ pé wọ́n fi ẹni yìí pé wọ́n fa àwọn sẹ́ẹ̀tì wọn instead of kọ́ wá tọrọ dáríjì kọ́ bẹ̀bẹ̀ ọ wá sọ Igboho di ọ̀tá ara wọn ò dẹ̀ mọ̀ pé àwọn gangan lọ̀tá ara wọn. Ẹ jẹ́ sáré yàn kankan fún yín gbogbo wa la rántí 2022 tí onítìrì ní kí bàbá wa ṣe Sunday Igboho máa bọ̀ ní Ìbàdàn ẹ̀mí kan máa bọ̀ ní Badagry òun ti bá wọn àrẹ́ǹjì ilé kan síbẹ̀ tí wọ́n ti máa ka declaration wọ́n á dẹ̀ sàwọnù bẹ̀rẹ̀ padà. Ọlọ́run ṣe pé onítìrì ò tí kú wà láyé. Bàbá wa ti rán gbádá wọ́n rán gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n káwọn tó wá torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálákì kan nínú bàbá wa ti Sunday Igboho wọ́n ní gbogbo kan tẹ̀ ń sọ yẹn kan kékeré ni ṣùgbọ́n kí a tó ṣe kinní yìí ẹ kọ́kọ́ yọjú sí mi at least ẹni tí yàn bá fẹ́ bá ṣiṣẹ́ ìyàn ṣàdámọ̀ ìyàn mọ̀ pé ẹni tí yàn jọ ń ṣiṣẹ́ rèé màmá ẹ kó lórí burúkú ọmọ aláṣẹ́wò yìí ó bá sọ pé ó da òun máa pé òun ti gbọ́ òun máa wá. Ẹ̀yin tẹ́ bá ti ń follow program mi tipẹ́tipẹ́ ẹ̀ mọ̀ kí mo mọ tí mò ń sọ pé mo ti sọ several times ó fún wọn time ok tó bá ti kún bí ajọ́ méjì ọjọ́ kan mímí ìrántí mọ́ pé òun máa wá ìgbà tó dijọ́ tó náà òun máa wá pé kó ṣe physical meeting kó tó di pé wọ́n pàdé ní Badagry. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà yá ẹ̀ kó ọkọ̀ parọ́ pọ̀ òun ti wà lọ́nà bólẹ́dẹ̀ kìnnìkan ó ṣáà ṣe bla 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 ó ṣe oríṣiríṣi at the end of the day àríjọ yẹn nọ́ọ̀bẹ̀ ò lọ́mọ ìgbà tó di many days tàbí weeks dẹni tó máa padà gbé fóònù ó ní òun ò lè wọ́nù bẹ̀rẹ̀ torí tóun bá wọ́nù bẹ̀rẹ̀
àwọn Nigerian government wọ́n á ròhun àwọn kinní kan àwọn ó ṣà sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ìwọ tí o ò lè dáàbò bora ẹ ló ń fèèyàn lọ́kàn balẹ̀ láti pé o fẹ́ dáàbò bò iṣẹ́ yẹn já ń bẹ̀. Ìgbà kan la àwọn èèyàn wá lọ sékòó wọ́n ti lé ní 5,000 tọjọ́ malákìkanjú tí wọ́n ti dúró tán pé a fẹ́ bẹ̀rẹ̀ rálì. Olórí burúkú ọmọbìnrin yìí ni late Saheed Ọmọbọ́tà ni wọ́n pè tí wọ́n ṣe fídíò kọ̀ tí ìyá yẹn sọ fáwọn ọmọ yẹn pé ẹni tó bá ti múnú yín o kìnnìkan o ìyá yẹn fọ̀rọ̀ ẹnu fi tú wọn ká ń bẹ̀ yẹn. Ó di mélòó? Ó di méjì. Ìjọ kan ẹ wò ọ̀rọ̀ pọ̀ kẹ́kẹ́ máa gbọ́ ọ́díò yìí lọ. Sáwọn ìjọba wa ní àbára àwọn tó sọ àwọn ìpá ṣàkà. Nígbà kóra ọmọ wọn yóò kéde kóra ọmọ sẹ́yìn àmì ìkórè lọ. Ilé ìjọba apá wọn bí mẹ́rin. Mẹ́rin náà ń bẹ̀rẹ̀ sí. Mẹ́rin náà ní bàbá ìtajà ẹ̀rọ ní ìmọ̀lẹ́ àti ìmọ̀. Kíkọ́ mi, ìsìnkọ̀ mi ní ìyàwó rẹ̀ bàbá òòrùn Jésù rẹ̀ ìyàwó ìròyìn ló ṣe sí bàbá. Ó yá náà ẹ jẹ́ ká gbọ́ ẹlẹ́kejì mi fẹ́ jẹ́ kí fídíò ìgùn jù ó ti ń gùn jù ẹ ká dé ọ̀dọ̀ bàbá máyé ẹ ká dé ọ̀dọ̀ bàbá wa Láàólá Bítàtì. Bítàtì ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá Bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá Bítàtì yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ Láàólá Bítàtì òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá Bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745277137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá Bítàtì gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Láàólá Bítàtì ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ó fẹ́ jẹ́ kó tóbi sí sáìsì tó fẹ́ ó fẹ́ máa pẹ́ lórí màdàm pẹ́ lórí ẹ̀ wà àdódùn wà tó bá ní prostate cancer heart problem liver problem kidney problem arthritis any types of àrùn tó mọ̀ pé àgbo lè cure pé Láàólá Bítàtì nọ́mbà wọn ni wọ́n fi sókè yẹn they supply all over the world mo lè fọwọ́ wọn sọ̀yà nọ́mbà wọn lẹ́rí tí wọ́n pè yẹn. Back to our issue ẹ jẹ́ ká play second audio. Mo sọ fún yín mo ní tẹ́ bá ti subscribe sórí channel yìí ẹ máa fira yín lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ń tẹ́ fẹ́ tí à ní gbé wá fún yín. Let me tell you one thing I learned about before. For what we do in Nigeria. All the people are your guys. They will drive out. You say you have a new. Ṣẹ́gbọ́n kan tó sọ bẹ́ẹ̀ wọ́n ní ntọ́lọ́ ń fi hàn àwọn prophet Tibetan ni wọ́n sọ̀rọ̀ yìí. Wọ́n ní ntọ́lọ́ ń fi hàn àwọn ní pé Nàìjíríà máa pín. Kódà àwọn Yorùbá tó wà nílùú Kòtónú wọ́n máa wálé wọ́n á darapọ̀ mọ́ wa kí lè rí sọ̀rọ̀ yẹn ẹ já máa gbọ́ lọ.
Even they don't know the place. This last time we came back to Nigeria, we went to the place. You know, all the citizens of that place, and they're very united in that place of Nigeria. How people be united when at the border, school time is there. At the border, also that things are there. ṣé ń gbọ́ wọ́n ní Muritala International Airport àìmọye àwọn ghost worker tí wọ́n wà níbẹ̀ ẹ sọ fún mi kẹ́ ò mọye tó bá tiẹ̀ jẹ́ millions of ghost worker tó wà nínú Nigerian government tó jẹ́ pé àwọn kan ló ń gbowó yẹn sọ́wọ́ wọn ò ṣiṣẹ́ kankan ẹlòmíì ń gba salary èèyàn bíi 20, 30, 50 every month ghost worker ọ́nìyàn Muritala Airport tẹ́ ń wò yìí káwọn kan wà níbẹ̀ tó yẹ pé wọ́n wà bẹ́ẹ̀ látàárọ̀ dalẹ́ wọn ò ṣiṣẹ́ kankan tó bá di parí oṣù kọ́ dẹ̀ ń gba salary ẹ sọ fún mi àwọn tó ń fún salary iṣẹ́ tó jẹ́ kó ṣe tó jẹ́ pé wọ́n exist kí ló fẹ́ díbẹ̀ yẹn kí ló fẹ́ díṣẹ́ tó yẹ kó ṣe tí wọ́n ṣe àwa mọ̀ pé bàbá Tinubu wọ́n lè máa gbìyànjú pé kí nǹkan da ṣùgbọ́n àwọn ẹranko tí wọ́n kó mọ́ra yìí kò lè jẹ́ kí nǹkan tó ń ṣe kò lè jẹ́ kí iṣẹ́ wọn yọ láéláé wo bó ṣe ń sabotage effort wọn just because ọmọ pé Tinubu ò ní fáwọn ṣeré ọmọ pé bàbá Tinubu máa fẹ́ lọ sẹ́lẹ̀ kejì nísìnyí báyìí wọ́n ti gbé Gàdújẹ wá Gàdújẹ ó fẹ́ lọ fún 2027 ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ẹ̀yẹ ká máa gbọ́ ojú ìlú. When you get to the airport there, tell me how to jump there in the airport. Like that there, every day you do prayer, there's salary. Do prayer, there's salary. ṣé ń gbọ́. That's all the contact say, you respect that person. The voice is start. ṣé ń gbọ́. Like your mothers. The morning Nigerians over the day, we should be sat to their food. We should be sat to their food. Their comes, the reckoning now. And then they in your guys, but they know what they are doing. They need to scout. Who to do? Who to go back to the Bible? Who to order the enemy? You're freedom fighters. You know you're about to prepare their money. They are preparing their fight. As well as that, if I arrive, you know how they're not like they have their fight. ẹ má bínú ẹ ká sáré dọ̀dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ́ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa bàbá Máyégún jẹ́ ògbóǹtarìgì babaláwo ìwọ tó bá fẹ́ dira tó fẹ́ dọmọkùnrin tààbù fẹ́ tẹfá tààbù fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ fúnra ẹ̀ tàbí fún ìyàwó àbọ̀mọ́ ẹ̀ bóyá o fẹ́ gbàwé ìgbélù òun wá àṣírí bíbò tó dájú oògùn ìdílé owó ojú ọlọ́run fọ́mọ anything tó mọ̀ pé spirituality ni pé bàbá Máyégún mo wá fi bọ́ọ̀tì kan sí mi ní kẹ́nìbọ̀dì lọ ẹni tó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tó dẹ̀ nígbàgbọ́ nínú wọn ni kó lọ bá wọn. mò ń sọ eléyìí nítorí àwọn tó máa ń sẹ́ndì mẹ́sẹ̀jì tó ń pè mí on a daily basis tó máa béèrè babaláwo lọ́wọ́ mi òun ni mo ṣe pé mo máa ń sọ mí ìmọ̀ wọn ṣùgbọ́n ohun tí mò ń gbọ́ nípa wọn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ.
náà kẹ́yẹ́ ká máa gbọ́ ọdún ìlọ padà. What they are doing, they need this cow. Who to keep the rule? Who to go back to the Bible? Who to go on the enemy? You know about freedom fighters. You know about to get their money. They are preparing their side. They are I spent my friends. Even my wife, you know how they are mentalized. They have their side. So anything what is going to do, you know. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n parọ́ ọlọ́run ti ṣètò gbogbo nǹkan tá máa lò tá bá dé orílẹ̀-èdè wa. àwọn bàbá wa nǹkan lọ́pọlọ ni wọ́n kàwé wọ́n ní ọgbọ́n wọ́n ní ìmọ̀ wọ́n sì ti fìmọ̀ ẹ́ fi to self determination yẹn to the extent that nígbà tí bára wa jà nígbà tí bá ìjọba jà nígbà tí ìjọba gan bí ọ̀tá wa níbi tí ọlọ́run fún àwọn bàbá yẹn ní làákàyèdè kí ẹ̀dá máa gbọ́ lọ. ṣé ń gbọ́ wọ́n ní because wọ́n ní àfi ká lọ torí pé àwọn fúlàní wọn ò ní jẹ́ kí bàbá Tinubu ṣe nǹkan kíkan tó bá tiẹ̀ fẹ́ ṣe. ọ̀nà àbáyọ ni wípé kóníkálùkù lọ́jọ́ orúkọ ìyá àti bàbá ẹ̀. Ìgbò ti rẹ́dí àti lọ, àwa ti rẹ́dí àti lọ, àwọn ọ̀ríjínà Haúsá ti rẹ́dí àti lọ, àwọn olórí burúkú Fúlàní tí wọ́n níran àwọn ni wọ́n ń pín wa dáhùn báyìí torí ọmọ pé tó táà mẹ́ta bá lọ on our different way wọ́n mọ̀ pé àwọn Fúlàní they will be out of the game. They will be out of the game. They will definitely be out of the game. Òun lẹ ṣe rí tí wọ́n make sure pé wọ́n kọ̀ sí national distraction on a daily basis. Princess, that is that. So you, they should allow to go. If living is ready, let's not tell you Nigeria. You will not be our president too. We will not make for him again. It's everybody with us. Bọ́mà ní soft landing kò ní nípa ẹ̀jẹ̀ ń dìbò. Well, anyway, ká máa gbọ́dọ̀. If they can bring them to national conference of the one of the people of the national conference of the one of the Obasanjo. Kíní ti gùn jù 30 minutes ti pé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn díẹ̀ máa ń complain wọ́n máa jẹ́ kí fídíò mi máa ju 5 minutes 10 minutes lọ 15 minutes lọ kódà pa máa sọ ìkẹta yẹn the next video tí máa ṣe lẹ́yìn ìkẹjọ má bínú I beg you all for the inconvenience. Now ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ subscribe ẹ tọ notification yín fẹ́yìn tọ́lọ́ bá dẹ̀ bùkún fún tẹ́fẹ́ support channel wa ẹ support wa sórí 021 41 68 704 021 41 68 704 GT Bank Sam Williams Olúwatósìn ẹ support wa fẹ́yìn tẹ́ bá fẹ́ send the receipt sí mi tàbí ẹ ní any information tàbí ìpolówó ọjà tẹ́ fẹ́ any type of information any type of advert tẹ́ mọ̀ pé kò ń ṣe scam ẹ pè mí we are open for advert kẹ́ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp only tẹ́ bá pè direct kò ní lọ I love you all.